Generation tó ń bọ̀ lọ́la, ìgbésí ayé tá máa lò nílẹ̀ Yorùbá yìí lọ́la, ó máa kọjá ohun tá ń lò lọ́wọ́lọ́wọ́. Technology tó máa dé lọ́la, ó máa ṣáná ju media yìí lọ. Ẹ lọ kọ déètì èní sílẹ̀ nítorí pé àwọn òyìnbó wọn dúró lórí religion, wọn dẹ̀ contradict ara wọn, wọ́n fìfẹ́ lò, wọ́n ń lò fẹ́ láàrin ara wọn, wọ́n wá fojoojúmọ́ gbá research, bọ̀ àwọn títí wa à ń fojoojúmọ́ ké Kùránì, à ń fojoojúmọ́ lọ sí Bible study. So nǹkan tó ń gbé wá gbá wa nìyẹn, kò tí ẹ̀ rújú. Inside life láwọn tó bá ń kálukú ló lè ṣe, àní pé ẹjẹ́ àròrí. Religion ní pawápọ̀, ẹ̀yà ìran wa, tribe wa wọn máa pawápọ̀ láwọn aspect kọ̀ọ̀kan. Ìgbà tá bá ń bára wa jà nítorí religion, tá sọ gbogbo ayé dẹlẹ́bọ. Eléyìí ẹlẹ́bọ, tòun ẹlẹ́bọ, tí ò sẹ́nìkan tó perfect lójú yín. Except nǹkan tẹ́yìn gbé dání, nìkan lè rí ní nǹkan gidi. Lẹ́yìn nǹkan tẹ́ gbé dání yẹn, anybody tó bá ti tún ṣe nǹkan mi lẹ́yìn ẹ̀, Ọlọ́run bó gbà. Who told you? Who told you that? Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Ta ló bí bá tiẹ̀ tó bá ń kóòṣì Kùránì, a máa lọ́lọ́run bá ti sọ fáwọn bẹ́ẹ̀. Àkọ́kọ́ náà mo fẹ́ kí gbogbo wa lè ronú, tí mùsùlùmí ayé bá lè ronú pé Kùránì tá sọ yìí, àwọn kan náà kójọ ni wọ́n kọ́. Àwọn tí wọ́n kọ́ láìmọye sẹ́ńtúrì tánà mọ́ mọ̀sàrásálà ti lọ ni wọ́n kọ́. Àkọ́kọ́ máa kọ nǹkan tó máa fẹ́ fọ wọn síbẹ̀, wá ń kọ nǹkan tí wọ́n rí àti tí wọ́n rí sínú ẹ̀. Ẹ sọ fún wa pé ìwé Ọlọ́run ni àgbà, kò sí wàhálà. Ní last week mo rántí nǹkan kan, mo dẹ̀ ń dákẹ́, mo ń dákẹ́ gan, omi yẹn ti tún bọ̀ lójú mi nítorí pé ipò kan wà téèyàn lò lánàá. Àwọn ọ̀pọ̀ tó ṣe pé à ń takòran wa ni nínú religion tí mo gbàǹgbà ẹ̀, nínú ìjọ tí mo ṣe, wọ́n tá bá rí àwọn àfáà tó jẹ́ awérí, wọ́n á ní ká máa ṣe lànà tù lálẹ́ fún wọn. Àgàgà kára wọn eléégún, kára wọn babaláwo, àwọn pípù ìkòdè sígbà tá lè wà mọ́ṣáláṣí tó bá fẹ́ kọjá, wọ́n máa pa ìlú ni. Ṣẹ̀rí pé mi ti lé sí mi lójú. Tí n bá rántí, ó jẹ́ ohun tó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀. Àmọ́ ṣá, k'Olódùmarè ó ti bá mi fi sípò àìmọ̀. Nínú ìjọ tí mo ṣe lọ́dún yẹn lọ́hùn, ilé orò wà níwájú mọ́ṣáláṣí yẹn, tó bá ti fẹ́ ṣòro. Àwọn olóró yìí wọn ò ní bá wa jà. Àwa yìí gangan, èyí tẹ́ ẹ sọ pé ohun tí wọ́n ń ṣe ò dá. Ṣòbó orí ṣe bí ohun tẹ́yìn gbé dání, ó yẹ káráwò kọ́ ṣe rere. Ó yẹ kí wọ́n rí pé peace of religion ó hàn lára yín, ó hàn níṣẹ́ yín, ó hàn ní gbogbo nǹkan tẹ́ ẹ dáwọ́lé pátápátá. Àmọ́ ṣá wá ṣàwárí ẹ̀ pé àrí peace of religion lọ́wọ́ yín. Àrídájú kálámà rẹ̀ rí hùwà kà lọ́wọ́ yín, àrí horo sí horo, àrí wòtòwòtò lọ́wọ́ yín, àrí oríṣiríṣi ìwà tí ó yẹ ká bá lọ́wọ́ yín aba. Ẹ̀dẹ́ èèyàn ní kò rújú. Most of àwọn nǹkan tí wọ́n dẹ̀ kọ sínú Kùránì, mò ń sọ pé ní tó bá gba ìsìláàmù tó pátápátá, dandan ni kó hùwàkiwà. Ìwàkiwà tí mò ń sọ ni pé àkọ́kọ́ náà wàá kórìíra àrán ẹ, nítorí gbogbo nǹkan bá kọ síbẹ̀ kò ní fẹ́ fọ ẹ, kò ní lè jẹ́ kó rí rẹ pé ìran ni mí o. Wàá máa rí rẹ nírí pé a máa tú ọba kẹ pé ìwà àtànábì jọ ló gbà. Wàá máa rí rẹ nírí pé sàábé ni ẹ, wàá máa rí rẹ nírí pé àrólé ló jẹ́ fànábì tó dẹ̀ súnmọ́ bẹ̀ rárá. Àkọ́kọ́ náà gbogbo èèyàn ọmọkọ Yorùbá tá a jọ wà, tẹ̀ já àfà. Ṣe rí Ọlọ́run ló mẹni tó ń sìn ohun tó ń jẹ́ religion láyé, ìfẹ́ ni ó, inú heart ló dẹ̀ wà. Humanity, charity, ẹ nífẹ̀ẹ́ ara yín. Ànábì tí ẹ̀ ń pariwo yìí sallallahu alaihi wasallam, ànábì ní abẹ́ wọn lórí, ànábì ní ká pa wọ́n. Gbogbo àwọn tànábì bá lò gbà pátá kèfèrí ni wọ́n ń gbogbo ànábì tí wọ́n ṣe kíni, tí wọ́n fi ń wo ẹ̀sìn ẹni. Gbogbo bí wọ́n ṣe ròyìn ànábì tó kò síbi nǹkan tán ti fi ẹ̀sìn ròyìn ẹ̀, ìwà náà fi ròyìn ẹ̀, ìfẹ́ náà fi ròyìn ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún wa, àfi bó ṣe wá dé ní ta wá dictate pé gbogbo nǹkan tànábì ṣe àbá lọ́wọ́ yín. Gbogbo ohun tó yẹ kẹ́ rán nínú Islam pọ̀ rẹpẹtẹ bìbà, àmọ́ ṣe ẹ fojú sílẹ̀, ẹ fojú ọ̀nà sílẹ̀, inú ìgbẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ lẹ́tọ̀ kiri. Nǹkan tó ń ṣe yín nínú Islam pọ̀ ju gbogbo ibi tẹ́ ẹ̀ lọ pé àwọn ẹlẹ́bọ
most of yín ẹ háyàwó yín ìyàlẹ́ fi ń jẹ ẹlòmíì ò lágbára ìyàwó méjì ó fẹ́ ìyàlẹ́ fi ń jobìnrin ẹ sọ wọ́n sóko ẹrú ẹ̀sìn ẹ tún fi bondage sí wọn nínú ọpọlọ obìnrin mi ò lè dá ronú nínú ọkàn ẹ pé I want to be like this I want to be like that I want to do this I want to do that mo fẹ́ kí future mi kó ṣáná rárá ẹ ti jẹ́ kó yé wọn wípé Àdíjà ó ti sọ fánàbì pé lò mí pẹ̀lú ọlá mi tádìjà bá sọ bẹ́ẹ̀ fánà mọ́mọ́ sàlàsálà pé lò mí pẹ̀lú ọlá mi kò wáyé kẹ́ ẹ treat ọmọ aládé bẹ́ẹ̀ most of ẹ̀yin àfáà yẹn ẹni obìnrin tó bá náwó lọ́wọ́ lẹ máa ń fẹ́ ìyí tó bá dẹ̀ fẹ́ ì tí ò náwó lọ́wọ́ náà tí ògo obìnrin yẹn bá ti gbé pẹ́lí díẹ̀ ẹ máa fẹ́ máa ṣe one kind bọ̀ ẹni tó bá kàwé tí ò gbẹ́sìn yẹn rù ó máa ṣe nọ́mà pẹ̀lú obìnrin yẹn á maintain ẹ̀ á lè jọ sustain nítorí pé gbogbo alamọ̀ pé agbára t'Olódùmarè fún obìnrin tọkùnrin rákòrò lẹ́yìn ẹni ìgbà tẹ́ bá ti gbé wa sílé a máa yá yín torí mi yá wọn èmi máa ń yá tèmi o mo máa yá yàn ni tí n bá ti fẹ́ máa yá ẹ tó bá ti ṣe bí olórí burúkú máa gbà padà bẹ́ẹ̀ ni o nítorí pé gbogbo obìnrin ọ̀pọ̀lọpọ̀ too much of love too much of brainwashing wọ́n ti brainwash ẹ ó ti fi tiẹ̀ tọrọ at the end of the day ọkùnrin yẹn padà máa bojú ẹ̀jẹ̀ ni ẹ̀rì ọmọ pa aago obìnrin ó ní time tá aago yẹn bá ti lù báyìí kò sọ option mọ́ ó bọ́ ni ẹ̀ wọ́n á wá sọ fún yín pé ilé ayé yìí o ẹ̀wọ̀n ló jẹ́ fónígbàgbọ́ òdodo imagine wọ́n á máa sọ bẹ́ẹ̀ fúnrú obìnrin bẹ́ẹ̀ wọ́n á máa ṣe wáàsí tàbí tó bá lọ sí tàlímù obìnrin ẹgbẹ́ ilé ayé yìí ẹ má gbọ́ ayé mọ́yà o kí má gbọ́ ayé mọ́yà Ọlọ́run bá ti sọ pé inú àgùn wa láti máa jẹ àná kan wáàsí yẹn dáa lọ́dọ̀ àwọn ìyàwó òde lò bẹ́ẹ̀ ọkọ àṣẹ ìyàwó àṣẹ wọn àfọwọ́wẹ́wọ́ adòdìndì bóyá nínú ìlú ti tèmi tó jẹ́ Yewa tẹ́ bá rí ọmọ Yewa tí ò mọṣẹ́ ṣe àsáwọ̀ ni kí wọ́n ká ẹ sínú ìhòòlẹ̀ DNA Yewa yẹn ó máa jẹ jáde lára ẹ o gbọ́dọ̀ mọ múrí kan sọ di sílẹ̀ méjì múrí kan yẹn ẹ sọ di 30 naira ẹ sọ di wàsó láti ibẹ̀ á máa dòdìndì ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ tó bá fẹ́ àfi bá a ṣe wá rí lọ́jọ́ èní tí kálukú wá lọ́n pé òun fẹ́ ṣe súnà náà mọ́mọ́ sàràsálà kóbìnrin àwọn máa ṣiṣẹ́ obìnrin míì ọ̀bùrúkú ọkọ ti ràn mọ́ ní ẹlòmíì gbẹ̀ha nítorí pé kó má bàa ṣiṣẹ́ wọ́n rí díìsì fídíò kan wọ́n lẹ́yìn Ẹlẹha tẹ́ ẹ̀ máa lọ fi ẹ̀ha fa kànga ìjọ tí okùn fa mi tó bá lọ́mọ yín lọ́rùn àfa yẹn sọ̀rọ̀ yẹn òótọ́ ló sọ tẹ́ bá wo pòtẹ́lò míì wà nínú ẹ̀ha èmi máa ń sọ fọ́pọ̀lọpọ̀ tó bá lo jẹ̀lìbáàbù tára bá ní ẹ yọ jẹ̀lìbáàbù dànù go and face your work you must be working you have to work nítorí pé tó bá ṣiṣẹ́ o ò ní dẹni tí wọ́n máa dá múrí kan múrí méjì lé lọ́wọ́ ibẹ̀ kọ́ ni mò ń lọ mo yà sọ́dọ̀ àwọn àfáàní mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tí ò jẹ́ kí n gbèsè sódì mo dúpẹ́ o nítorí pé lánàá kan tó bá jẹ́ Ifakanyinsola kó yé tètè yé in the name of religion kò jẹ́ káwọn bàbá mi náà tètè tọ́ka bí mo ṣe jẹ́ fún mi in the name of religion wọ́n kó ṣẹkẹṣẹkẹ sáwọn náà lọ́wọ́ gbogbo ohun tí wọ́n ti jẹ́ fún wọn lórí Ifakanyinsola lánàá wọ́n ti jẹ́ ní mẹ́sẹ̀gì tí àwọn bàbá ti gbé fájanlẹ̀ tí wọ́n ti já péye pé ọmọ tẹ́ ẹ fẹ́ bí Ifakanyinsola ò tí ì dénú ayé tí wọ́n ti ń sọ fún wọn pé báyìí ní ìrìn àjò ẹ̀ but in the name of religion kò jẹ́ káwọn bàbá ilé gbégbèsè but mo dúpẹ́ pé mo gba fáàtì lẹ́nu bàbá mi kó tó kú ìyá mi kò fi tinútinú sọ fún mi kò fèsì mi bọ̀ 9 minutes tí torí ìyá mi lò 2 years lọ́dọ̀ mi á kàn pè mí ni a máa sọ àwọn ọ̀rọ̀ yẹn ní indirect ní gbogbo ìgbà yẹn dẹ̀lẹ́lẹ́ in the name of religion kò jẹ́ kémi náà kétí mi là ọ̀ǹtì tó ṣe pé àsìkò wá tó tọ́ba tó ni mí ń kọ sí mi níjọ́ tí kú oyè ọba àlùwà tó fún gbogbo àwọn òṣàlú yẹn níwọ́ jẹ tó wá ń purọ́ pé òun bọ̀ nǹkan kan nílùú yẹn ń sìn àmì ara sọ Fakanyinsola nítorí pé òṣà ní Fakanyinsola ẹni tó rí ṣàdá ni o mi ní kú láyé o àmọ́ ṣá tó bá lo ṣe sábàbí pé Fakanyinsola fi lọ
gbogbo ìgbà tó gun àrọmọdọ́mọ yẹn bá ti ń jáde wọ́n máa kú pípípí ni bí àtùpà àṣẹ́gun. gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ ẹ jẹ́ àáfàá àti gbogbo ẹ̀yin ìran mi nínú ìṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì, ọ̀rọ̀ ọ̀mọ̀ràn ni mo mú wálé ní. àkọ́kọ́ ná, ilẹ̀ Yorùbá máa dúró. tá a bá wá rí àáfàá kan tó bá jáde tàbí pásítọ̀ jáde tàbí oníṣẹ̀ṣe jáde, muslim and christian ti ẹ̀ lélẹ́yìí, tẹ́ ẹ bá sọ pé orílẹ̀-èdè Yorùbá dúró lórí pé àwọn ẹlẹ́bọ ló máa darí yín, kò rí bẹ́ẹ̀ o. hatiness tẹ́ ti gbé sọ́kàn tẹ́lẹ̀ olóúnjẹ yọ. àkọ́kọ́ ná, níbi tá a dé yìí, tí Yorùbá nation bá wáyé àdúpẹ́ fọlọ́dúnmarè. tẹ́ ẹ bá dẹ̀ ní kò ní í wáyé náà, àáfàá tó níyàn máa mú ni ọmọ òní jẹ tíra. àkọ́kọ́ ná, epo yẹn petrol ó ti di 1,003 nílé epo, ó máa dúró lórí 15 tó bá máa di middle of November ẹ by December ẹ máa repo 2,500 ẹ lọ kọ́ kalẹ̀. tí ò bá wá bọ́ sí ní December next year kò sí ohun tẹ́ fẹ́ fi kún. ìgbà yẹn àtúmọ̀ àwò bóyá lé tó lọ tàbí lé ò tó lọ. ṣé mọ̀ pé ọmọ Adéyẹmọ lọ submit lẹ́tà ní United Kingdom. gbogbo ẹ̀yin bàbá Káyìmí bàbá tó kú mápò àmọ̀nà ọ̀run má lọ, àwọn ẹ̀yin bàbá tẹ́ ti lògùn ọmọ yín, ẹ̀yin tó ṣe pé àwọn politician gbogbo owó tí wọ́n fún yín, owó pé generation yóò ní ṣe rere ni gbogbo owó tẹ́ gbà lọ́wọ́ wọn, gbogbo owó tí wọ́n dá fún yín tẹ́ gbà bílíọ̀n owó pé ànárà ọmọdọ́mọ yín wọn ní jẹ́yàn nínú ayé òun lẹ́gba. ẹnìkan tí wọ́n ń tiraka, àwọn kan kóra wọn jọ nítorí pé ohun táwa tá a wà nílé yìí, tá a wà Nàìjíríà tá à ń rí àárí kankan. ṣe ara àwọn tó ń wà ní outside country Europe tó ń wà ní diaspora yẹn, wọ́n ń rí lẹ́jọ́ àwa tá a wà nílé lọ, òun lára ṣe ń ta wọ́n. mo wá rí i pé àwa gan-an wọ́n ń torí ọ̀já níta ló ń jà lẹ́yìn kùlé òun. àwa tí wọ́n ń gbé àṣìpá wọ́n lẹ́lẹ́rù ló máa kọ́ gbẹ́rù, àmọ́ ṣá ìṣípá wa náà kò ní káwọn yẹn relent. wọ́n mú fò wọ́n ń fojoojúmọ́ sáré lórí wa pé àní generation tó ń bọ̀ sẹ́ ìyà tá a jẹ wọn ò gbọ́dọ̀ jẹ́. ṣé mọ̀ pápò rice ó ti fẹ́ 100,000 by next year àpò rice máa di 150,000. wọ́n ti ń tà níbì kan bẹ́ẹ̀ ní Nàìjíríà yìí náà ni side Ondo state yẹn, mo rí fídíò yẹn. ṣé arígbà tó bá di pé ẹ mú 1,000 dání ẹ rí nǹkan kan fi rà, ó ti dípò ẹ̀ náà o. tó bá di wípé ẹ jókòó báyìí ẹ rí nǹkan tẹ́ ẹ fẹ́ rà kò ní sówó tẹ́ ẹ fẹ́ fi rà. tó bá di wípé ọmọ alákàrà yín ó ń tọrọ jẹ, ọmọ aláṣọ yín ń wà kísà, ọmọ ẹlẹ́ran yín padà jẹ egun, ìgbà yẹn lẹ ṣẹ̀ṣẹ̀ máa ń dìde. ẹ bá máa dìde gba ẹ̀pọ̀ òní bóró mọ́. ibẹ̀ kọ́ ni mò ń lọ o. bó ti lè hùn kó Nàìjíríà le tó, bó ti lè hùn kí gbogbo ẹ̀ dí gágá tó, bó ṣe lè hùn kó fún pínpín tó, kò ní lè má wo ọmọ ọkọ Yorùbá tá a dìde pẹ̀lú ìran wa, àtẹni tó fẹ́ràn ẹ̀ dénúdénú, tí ò fi religion tí ò fi kó bá àwọn ọ̀ràn ẹ̀ ní àwọn aspect kọ̀ọ̀kan, ò ní lè mọ́ wa. lánàá kan ní 80s tí ìyàwó bá ra ẹja Titus, tí wọ́n bá ra ẹja Titus, tí wọ́n bá jira yíyan ẹja Titus yẹn ìmí máa tó MP. ṣe understand? ràgbàjà báyìí ló máa rí tí wọ́n máa ka. tí wọ́n bá ya ẹja yìí orí ẹ̀ gbàǹgbà báyìí wọ́n máa gbé fún wa pé ká lọ jẹ ni, pé ká lọ jẹ orí ẹ̀. gbogbo ìgbà yẹn àwọn ìyá yẹn sọ pé ara ń nà wọn náà ni o, àwọn olùgbà rọrùn. ẹ wá wè ní tẹ́ ẹ bá rẹ jáǹsì tẹ̀rẹ̀jà Titus ṣe máa fọ́mọ lórí ẹ̀ pé máa lọ yá jẹ, kò possible. bẹ́ẹ̀ bá ra Titus ńlá ń sìn, ìyá àti bàbá gan gbọ́dọ̀ pé orí ẹ̀ jẹ ni, torí kálukú ń fọpọlọ ṣe ni. ẹ wá wo ibi tá a dé yìí, ṣe lè tó lọ àbí ò tó lọ. tẹ́ bá ní kò tí ì tó lọ kò sí wàhálà. Ìgbòho ṣà respect ọ̀gá tiwa, àní wáyé tí wọ́n love, àní wáyé tí o, àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde pátápátá, ara òní ni wá. I want to do my birthday party. ẹ jọ̀ọ́ ẹ support mi torí mo fẹ́ pa ẹran. bẹ́ẹ̀ ni mo fẹ́ tàjẹ̀ sílẹ̀ kí n fi rúbọ ọpẹ́ sólódùmarè, ọba tí ò gbẹ̀mí mi lábàdì, tí ò jẹ́ káwọn àáfàá dunnú lórí mi, torí mo nọ́ta nínú àáfàá gan, mo tún wá ní àwọn tó tún fẹ́ mi gan nínú àáfàá. ìfẹ́ tí wọ́n tún wá fẹ́ sí mi yẹn, gbogbo àwọn nǹkan tó wá ń ṣẹlẹ̀ kò wá jẹ́ kí n lè ní belief nínú àáfàá so much. bó àwọn tí mo gbàgbọ́ gbọ́, àmọ́ ṣá kò deep.
ìjọ kan àfáà mi kan pè mí wọ́n búra gan wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi wọ́n ní ìyàwó Ẹlẹ́ha ìgbàgbọ́ tẹ́ nínú àwọn tẹ́lẹ̀ pọ̀ bọ̀ ẹ̀ gbà wọ́n gbọ́ mọ́ mo náwọn òrírí àfáà ni ẹ mọ̀ pé nínú gbogbo ẹ̀yà lárúbáwá náà ló burú jù ló le gan ẹ wá wò kíní yẹn ó ti àwọn ọ̀ràn mi náà ti generate ẹ̀ kì í ṣe gbogbo àfáà o àwọn kan generate ìkà tó ṣe pé ẹni tí ò bá ti sí ní aspect religion wọn yẹn tàbí ẹni tí ò ti ṣèjọ wọn ohun tí wọ́n ti kọ síbẹ̀ pé kán máa pa àwọn èèyàn yẹn wọ́n rẹ́dì láti paran wọn àmọ́ ṣé Ifakanyinsola ò ní kúkú kan bí ò ṣe yíyè so ẹ support mi lórí ẹ̀ àníró gbé sọnù bí ò ṣe bẹ mo dẹ̀ ní ìdíkà ẹni tọ́lọ́ ń bá bùkún Ifakanyinsola mo ní 500,000 gbà mo fi bẹ́ẹ̀ dá sí Ifakanyinsola mo ní 1 million gbà mo fi bẹ́ẹ̀ dá sí káà ni o Ifakanyinsola 200,000 ni mo ní mo fi bẹ́ẹ̀ dá sí gbà Ifakanyinsola 50,000 ni mo ní tí mo lè fi dá sí gbà Ifakanyinsola 20 ni mo ní 30 mo ní 10 mo ní 5,000 mo ní 1,000 mo ní 500 mo ní gbogbo ntọ́lọ́run bá fi bu kálukú lọ́wọ́ ẹ bá mi support tàbádẹ̀rẹ̀ nítorí sọ pé Ifakanyinsola mo gbé mọ́tò kalẹ̀ fún ẹ ó kéré nù nǹkan tí Olódùmarè ṣe fọ́pọ̀lọpọ̀ wa ojú òní tiwa bíbẹ̀ yẹn ṣe lọ nìyẹn àkọ́kọ́ náà kó tó di pé à ń bára wa jà lórí ọ̀rọ̀ religion òjò religion àná kan tí àwọn àfáà ti ń bú àwọn ọ̀ràn wa òun lọ́pọ̀lọpọ̀ ti ń ronú ìgbà yẹn làwọn èèyàn ti ń convert kúrò nínú religion yẹn tí wọ́n fura so bàbá mi kan brother mi kan ọmọ ọkọ Yorùbá kan wá ṣe voice note wọ́n ní Ifakanyinsola mo fẹ́ kẹ́ play voice note yìí bóyá ọ̀pọ̀lọpọ̀ àtúnjẹ́ ronú bóyá iye ọ̀pọ̀lọpọ̀ àtúnjẹ́ sọ wọ́n sọ gbogbo òrírí tí wọ́n rí ó ti yé ẹ jẹ́ ká lọ gbọ́ voice note yẹn kí n lè sọ̀rọ̀ lé lórí. Ajá, ẹ̀ka ẹ̀rí nǹkan tí ní fẹ́ sọ sórí ọ̀rọ̀ tó lọ. Ọ̀rọ̀ yìí kí Ọlọ́run ṣàánú Yorùbá nítorí pé mi ò mọ nǹkan tá a fi ń jẹ́ ọmọ ìyá. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́rọ̀ yẹn dáadáa? Àwọn èèyàn wọ́n lọ bá research wọ́n tó jókòó wọ́n tó wá ronú pé ó yẹ kẹ́sìn kó dá wọn láàrin kó bá yíwá jẹ́ nílẹ̀ Yorùbá ọ̀tọ̀ lẹ́sìn. Ta ló wà ń bẹ̀rẹ̀ inú iná? Ọ̀tọ̀ ni wa. Wá ń bí. Ọ̀tọ̀ ni máa jẹ́ ọmọ ìyá. Kì í ṣe kí ìyá mi mọ́ mi ló bí ẹni ìyẹn ni kọ́kọ́ lọ́mọ ìyá. Gbé kínní ìkejì fún. Àwa tá a jẹ́ ìyá kan náà tá à ń sọ èdè kan náà lẹ̀ ọmọ aládé ni wa. Nǹkan tó yẹ kó máa jẹ́ ìwúrí fún wa ni. Gbélé lórí. Èmi tẹ́ ń wòye lóòótọ́ inú sọ̀nà bí mi sí. Kó tó di pé ìjà ìsìn ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn jà lórí social media báwọn èmi ti fi ẹ̀sìn sílẹ̀. Ṣé ẹ gbọ́? Mo dẹ̀ ní reason yẹn. Nígbà yẹn mo jẹ́ ọ̀kan tó máa ń kàwé máa ń ka ìṣòro dáadáa kò sí nǹkan mìíràn jẹ́ kí n. Ẹ jọ tẹ́ ẹ bá ń gbọ́ first note yẹn dáadáa ẹ bá mi ṣe yes ọ bẹ́ẹ̀ ni. Tí àwọn òyìnbó wọ́n fi jẹ àwọn forefathers wa torí mo jẹ́ ọ̀kan tó jẹ́ pé mo cherish Yorùbá mo cherish ẹ̀yà mi gan mi ò kì í ṣe nǹkan bá jẹ́ Yorùbá irọ́ mi ò fi ń ṣe rárá. Àwọn nǹkan tá a gbà bí ẹni gbàgbọ́ ti àkọ́kọ́ èdè lédè ẹ̀sìn ẹlẹ́sìn kò ń ṣẹ̀sìn wa nílẹ̀ Yorùbá ìwé tàdé kó dání àwọn kan ló kọ́ ìgbà tàdé gbà kò yẹ ká gbà láka kí ìwé yẹn kẹ́sìn yẹn kó gbà láka ìwà because torí ìwé tá a kà torí ìmọ̀ tá a lọ kọ́ la ṣe ń ṣi ìwà wò sí àwọn tó ń jẹ́ ọmọ aládé bíi tiwa tó jẹ́ ọmọ ìyá wa. Tí èèyàn bá ní àròjinlẹ̀ dáadáa ìwà àwọn tó ń mẹ́sìn yẹn wá fún wa àwọn náà kó àwọn bàbá wa lẹ́rú gbà yẹn tẹ́bá dẹ̀ lọ wo bọ́n ṣe kó wa lẹ́rú ọ̀nà àbí àwọn máa ṣe yẹn
àwọn tó ń mẹ́sìn wá fún wa àwọn tó ń kó wa léwu iná wọn wá padà gbé ẹ̀sìn wá fún wa tó kí o nǹkan báyìí ní kẹgbọ́n. ẹ bá mi love, ẹ bá mi like, ẹ bá mi share. èmi ò ní kẹ́ni bọ́dí má ṣèṣì tó ń ṣe o ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi bára wa lọ. mo ṣètò ìwádìí mo lọ sí àti nǹkan àwọn kan yẹn ní sùn tẹ́lẹ̀ mo dídì lọ Badagry ó ní first building kan tó wà ní Badagry mọ́ tó jẹ́ is part of the history of slavery nígbà yẹn mo délé yẹn ó ní kànga kan tó wà ń bẹ àwọn òyìnbó ló wà kànga yẹn sílẹ̀ ọmọ yẹn pàwọ́ black àwọn àjẹ́ òtún kúlẹ̀ òun náà la máa wà kànga yẹn. àwa náà la gbẹ́ kànga yẹn àwọn bàbá tán gbélé kó lẹ́rú. wọ́n bá ti kó àwọn èrò ìtàn according to nǹkan story tí ẹni tá a bá ń bẹ̀ tó jẹ́ wọn láṣojú ibẹ̀ tó sọ fún wa ó ní tí wọ́n bá ń lọ ó ní ọ̀nà kan nínú building yẹn ọ̀nà yẹn náà máa gbà ìjà inú building yẹn náà máa gbà jáde sí wọ́n máa ń pe ọ̀nà yẹn ní journey of no return. journey of no return. miracle well mo rántí miracle well náà. nǹkan tí brother mi ń try sọ wọ́n sọ pé wọ́n ní ohun tó ń jẹ́ religion kò yẹ kó fàjà láàrin wa after all wọ́n gbé kinní ìwà bá wa ni pé àwọn jẹ́ ẹni tó máa ń ka history gan tó dẹ̀ máa ń gbọ́ history wọ́n ní kí ọ̀rọ̀ ìjà Facebook tó ṣẹlẹ̀ làwọn ti convert kó nínú Islam pé ó dẹ̀ ní reason so wọ́n ní àwọn tí wọ́n kó wa ní ẹrú tó káwọn bàbá lẹ́rú lánàá àwọn white ni wọ́n máa dárúkọ wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n níbi ìwádìí yẹn pé àwọn máa ń láì káwọn máa ka history káwọn dẹ̀ máa gbá research wọ́n nítorí ẹ̀ làwọn ti lọ síbì kan ní Badagry níbi tí wọ́n máa ń kó àwọn bàbá wa gbà lánàá tí wọ́n kó wọn lóko ẹrú wọ́n ní wọ́n gbẹ́ kànga kan síbẹ̀ pé àwọn bàbá tán kó lẹ́rú náà máa gbẹ́ kànga yẹn wọ́n dárúkọ ẹ̀ ó ti yé wọ́n wá ní gbogbo nǹkan táwọn rí yẹn kò jẹ́ kí inú àwọn dùn rárá pẹ̀lú nǹkan tí àwọn ń rí yẹn kò sẹ́ni tó máa gbọ́ pé bí wọ́n ṣe ṣèràn ẹ̀ lélẹ́yìí tínú ẹ̀ máa dùn ó pẹ̀lú tó máa ń pa èmi náà nígbe tí n bá ti ń gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. wọ́n ń pè kànga yẹn tí wọ́n bá ti mú omi yẹn bye bye nìyẹn to your fatherland wọ́n wá kànga yẹn tí wọ́n bá ti kó àwọn èrò ìtàn according to nǹkan story tí ẹni tá a bá ń bẹ̀ tó jẹ́ wọn láṣojú ibẹ̀ tó sọ fún wa ó ní tí wọ́n bá ń lọ ó ní ọ̀nà kan nínú building yẹn ọ̀nà yẹn náà máa gbà ibẹ̀ inú building yẹn náà máa gbà jáde sí wọ́n máa ń pe ọ̀nà yẹn ní journey of no return. journey of no return. wọ́n á ní miracle well mo rántí miracle well náà ń pè kànga yẹn tí wọ́n bá ti mú omi yẹn bye bye nìyẹn to your fatherland. so gbogbo àwọn kìíní yẹn mo borí sánú gbogbo ẹ̀ mo ka story kan débi wípé àwọn ọmọ wa ń kó wọn sínú cage wọ́n máa kó wọn sínú cage wọ́n máa sin wọn ní cage wọ́n ń sìn wá bí ẹni sin adìyẹ. ṣe gbọ́. tí wọ́n bá ti kó yín lọ bóyá ẹ bára yín sùn ẹ bímọ ọmọ yẹn máa rèé títí tọ́mọ bá dàgbà wọ́n máa kọ́ ọmọ wọ́n máa lọ tà àwọn èèyàn kan náà iná ọ̀nà mẹ́sìn wá fún tẹ́ wá ń gbà bí ẹni gbàgbọ́ ọtí ọlọ́run ò dá wa bákan náà ẹjẹ́ àtúntì bẹ̀ wò lóòótọ́ ó dá wa ní àwòrán yìí a fẹ́ dàbí pé alápá méjì alẹ́ sí àjọra wa right wọ́n ti fi àjọra physically but ìwọ oníkálukú yàtọ̀ tí ń kí wá yàtọ̀ síra wọn torí ẹ̀ la ṣe lè ṣẹ̀sìn kan náà bí mi ṣe ronú pé bẹ́sìn mi ṣe dá lélẹ̀ bẹ́sìn mi ṣe wuyì lélẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́nu mi máa tún ronú gbà ó dà ní pẹ́sìn Christianity ó tún make sense ó wà òkè ó bọ̀ ọpọlọ so ìrònú títí ẹ̀ láti fi accept ẹ̀sìn yẹn ó yàtọ̀ sí ìrònú títí ẹ̀ láti accept ẹ̀sìn tí wọ́n ń ṣe ó lè sọ pé kí everybody ronú bákan náà ok ẹ sọ pé ọlọ́run sìn is omnipotent omniscience ọlọ́run mọ̀ bẹ̀rẹ̀ ó mọ̀ òpin ṣe bẹ́ẹ̀ ni tẹ́ ń takò yìí ọlọ́run kọ́ ló dání nínú àwọn wàásù yìí ni ẹ máa ń sọ pé ọlọ́run dá àwọn kan wípé ó dìdí dá wípé ẹ wá máa ṣe kà tọ́lọ́run bá dá gbogbo abákan náà ibi ká gbèsè kan náà ká ṣe ilé ayé gan ní dùn it won't be sweet but ọlọ́run dá wa ó fi wá ṣe pàṣọ ara wa ó tún fi wá búra wa so don't confuse anybody to do any religion and don't hate anybody because he's doing this religion yẹ kó mú jà wá ìtàn tí mo sọ wẹ́rẹ́ tí mo sọ ìtàn yẹn gùn ṣùgbọ́n nǹkan tó mú ìmì orin padà sẹ́yìn tí mo sọ pé ó dàbí pé ó tó gẹ́ mi ò wá mọ̀ pé àwọn nǹkan báyìí máa ṣẹlẹ̀ because àwọn ọmọ tó ń bí nsìn àwọn wèrè náà ló gbé íńtánẹ́ẹ̀tì wá fún wa íńtánẹ́ẹ̀tì yẹn gangan ló ń ṣe ọpọlọ àwọn òun ló wá ń tó àṣẹ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí it's nothing àwọn tó ń mẹ́sìn wà náà àwọn náà wọ́n fi íńtánẹ́ẹ̀tì wọ́n tó wá fi ń tú àṣírí ara wọn so ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ àfi ìfẹ́ ká fi bára wa gbé ká yọ jàgídíjàgan ẹ̀sìn ká yọ kó nínú ẹ̀sìn ẹni tó bá ń ṣe ẹ̀sìn ẹjẹ́ ó ṣe ẹni tó bá ń ṣe títí ẹjẹ́ kó ṣe tiẹ̀ ọlọ́run ló dá síbẹ̀ ló dá sáyè ní máa ṣe tiẹ̀ ẹ máa wo torí nǹkan tó ń kọ sínú ìwé èèyàn kan ló jókòó tó kọ just think àwọn nǹkan náà parapọ̀ tó ń kọ nǹkan tó ń kọ tó ní òkè má bọ̀ ọmọ ya ìṣe
ìgbà tó ti wá wà ní tó ti kọ́ sínú ìwé yẹn ó ti ní ìlú pé gbogbo nǹkan tó wà nínú ìwé yẹn ní kí wọ́n gbàgbọ́ ìwọ ò ṣe píkì eléyìí tó dá nínú yóò tọ́ àwọn bàbá wọn ṣe àwọn nǹkan tí ò dá wọn bọ̀ ṣan àwọn ò ṣe yọ àwọn nǹkan tí ò dá yẹn kú nínú ká mí tó dá ìwà àwọn bàbá wa dá wọn wà dáadáa ayé àtijọ́ wọn ń jalè kò sí nǹkan tó jólè kò sí nǹkan tó ń jẹ́ àṣẹwó nílẹ̀ Yorùbá gan ọ̀fẹ́ sẹ́ńtì ní gbọ́njú kò sí nǹkan tó ń já ọmọ wa gbogbo ọmọ wa sí wọn ti dolóṣò kò sí nǹkan tó ń jólóṣò láyé ìgbà yẹn kí wàá ní civilization dé fún kí wọ́n mẹ́sì kí wọ́n mú gbogbo ìwà fún gbogbo nǹkan wa dà gbogbo àwọn òwà bàbá wa láyé ìgbà yẹn ló wuyì ló dà àwọn kọ́tsọ̀ àwọn nǹkan tó ń ṣe ń gbà yẹn ló wuyì ló dùn ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí mi nígbà tí mo fi gbogbo ẹ̀sìn lẹ̀ máa fi ṣe kò yẹ kí n sọ̀rọ̀ yẹn kó tó máa sọ is my personal secret ní ọdún náà lọ́hùn mi ò mọ nǹkan tó ṣe mi ó kó mi kàn déédéé lé mi nǹkan ọmọkùnrin mi ò gbérí wọ́n á wòye pé kí ni nǹkan tí mo ṣe ó tó bí a week ó kó èèyàn máa lè pé ó jí láàárọ̀ ọmọkùnrin pé gbọ́dọ̀ dídí ó tó bí a week tí kì ní ẹ̀ fi ṣe mi second week tẹ́lẹ̀ alẹ́ ìjọba tó fẹ́ súnmọ́ ìyàwó the same thing náà tí nǹkan tí ò ṣe mí ẹni tó jẹ́ ti máa gbọ́ ọmọ nígbà yìí á pariwo. mo wá wò nígbà mi ò lè ṣe sí mi tí kò ní gbogbo ẹ̀sìn náà sọ ibẹ̀ mi ti gbà wípé lóòótọ́ Ọlọ́run wà ó dẹ̀ ń gbọ́ àdúrà gbogbo everybody sẹ́yìn tó Ọlọ́run gbàdúrà tó bá ti pè ẹ sọ fún mi pé kí ni nǹkan tí mo ṣe ń jọ́nà náà mo dìde lórí ọjọ́ náà mi ò ka Kùránì mi ò lè gbé báyìí but mo ń sunkún mo dẹ̀ ń challenge Ọlọ́run mo ní tó bá yẹ lóòótọ́ ni Ọlọ́run wà tó bá jẹ́ lóòótọ́ èdè ni mo fi ń sọ èdè Yorùbá yìí mo fi ń bá sọ tó bá jẹ́ lóòótọ́ ìwọ ló dá mi ò dẹ̀ ṣàbùrù sí mi ò ní kíkẹ́ nìkan má dà mo dẹ̀ mọ́ ní kò ń ṣe pé mo jẹ nǹkan kan ló fi ń kọ́ ọ̀sìn kan tó mo ṣe tó ń ṣe ni tó bá jẹ́ lóòótọ́ owó èèyàn ló wà ń bẹ̀ àbí nǹkan kan ló ṣẹlẹ̀ sẹ́ mo fẹ́ ìtúsílẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ìwọ lọ mo sọ ọjọ́ ẹ pẹ̀lú omijé lójú ni lórí tó bá pe Ọlọ́run lóòótọ́ fèdè tó bá gbọ́ fi pè sunkún sí lọ́run mo sun ikú gidi for your surprise ibi tí mo ti ń sun ikú tí mo ti ń ṣe prayer ní èdè abínibí orí ìdúró mo dẹ̀ mo ṣe ń kúnlẹ̀ mo ń dúró mo sá sunkún ṣe bìlíìfì pé nǹkan ọmọkùnrin mi padà gbéra lálẹ́ ọjọ́ sí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ò rí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí mi mọ́ kó yà ṣe pé mo lọ lò bọ̀ mo ní bìlíìfì pé nǹkan tó ń ṣe mí kò ń ṣe lásán ó dẹ̀ pé lédè tí mo gbọ́ dá mi lóhùn ẹ̀rí pàtó ọ̀rọ̀ yìí ó ṣì ń bọ̀ pàtó àlẹ́ gbọ́ pàtó ẹ̀ lórí àwọn tó ń mẹ́sìn wá fún wa máa sọ̀rọ̀ lórí country bíi mélòó kan tó jẹ́ èdè wọn ló fẹ́ gbajúgbajà wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni ẹ jẹ́ àsọ̀rọ̀ lórí British French àti Arabic language náà sọ̀rọ̀ àwọn èdè mẹ́ta yìí ẹ̀rí pé àwọn gọ́ńtù kò wọ́n ṣe wọ́n fẹ́ kéde wọn lọ viral nǹkan tó máa sọ ni wípé ẹ jẹ́ kí ẹ̀yà wa ìjọmọ ènìyàn wa ìjẹ́ Yorùbá wa ẹ jẹ́ kó jẹ́ wa lóbi ẹ jẹ́ àfi ìfẹ́ ká fi bára wa lò ogun ẹ̀sìn Ọlọ́run ní jàre àti ẹlẹ́yàmẹ̀yà tá a jọ ń ṣe yìí Ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ ẹ jẹ́ àfihàn bára wa lò ó ṣe kókó ẹ jẹ́ àgbẹ̀sìn sẹ́gbẹ̀ kan ẹ jẹ́ àgbé ẹ̀sìn àgbé sẹ́gbẹ̀ kan ká fi ìfẹ́ bára wa lò ó yẹ kí Nàìjíríà ti wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ tipẹ́tipẹ́ tó bá jẹ́ ní Yorùbá kú ó yẹ ká ti wà ká ti dá wa ẹ wo ìgbà pé wọ́n ṣe protest kan tó kọjá lọ ẹ lọ wo mo wo ní internet ẹ wo bí àwọn Haúsá yẹn lọ́ọ́ ṣe protest tiwọn wọ́n jáde tán ní Kaduna wọ́n jáde tán ẹ wo èrò ṣé gbogbo wọn ni Muslim ni ṣé gbogbo wọn ni Muslim Christian wà láàrin wọn pé kí wọ́n fìmọ̀ ṣọ̀kan ni wọ́n ṣe jáde tán kò jẹ́ bó ṣe jẹ́ ọ̀rọ̀ kìíní oníjù báyìí kọ́ lọ́n ṣàánú. ẹ ṣe ìyí tẹ́ ẹ ti ẹ̀ sọ yìí náà ọ̀rọ̀ ni Ọlọ́run ọ̀rọ̀ ni ń tẹ́ ẹ sọ ó gbogbo àwa tí a gbọ́ voice note yìí ọmọ ọkọ Yorùbá kan ló ronú ló dá sọ̀rọ̀ yìí àkọ́kọ́ náà wọ́n sọ kankan bẹ́ẹ̀ tó ṣe pé ó tẹ̀ torí pé mi gba religion rárá mo tún máa ń dá ronú bẹ́ẹ̀ mo ti máa ń dá practice kan yẹn tó dẹ̀ rí bẹ́ẹ̀ ṣé rí ọba tó ní wá ó fún kálukú láṣẹ ó wá fún kálukú lágbára tó lè fi control àṣẹ yẹn tó dẹ̀ máa ṣẹ bó bá ṣe pè é sí àkọ́kọ́ náà kò dìgbà tó bá lọ sílé àáfà pé kó bẹ́ẹ̀ pe Ọlọ́run ṣó orí àṣẹ tó wà lẹ́nu ẹ̀ tó bá fi pè ó máa jẹ́ wọ́n ní àwọn jíjọ́ kan pé nǹkan ọmọkùnrin àwọn kò ṣiṣẹ́ báwọn dẹ̀ bẹ Ọlọ́run àwọn olóhùn kankan ó dẹ̀ píìkì padà àwọn kankan máa ń wà tó ṣe pé pẹ̀lú omijé lójú tó bá pe adániwáyé ó máa jẹ́ ẹ ní kíákíá ìjọ míì tí kinní yẹn bá rìn sí mi lára tí n bá jí lóru tí n bá fẹ́ bẹ̀rẹ̀ báyìí
màá ní mo dúpẹ́ lọ́wọ́ orí mi o ọba tí ó jẹ́ ń parẹ́ máyé tí n bá dẹ̀ ṣe ń kọrin yẹn màá máa ké mo dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá mi o ọba tó ka mi yẹ mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi o tán bí mi sáyé orí mi ò sì máa gbàbọ̀dé ìṣẹ̀dá mi ò dẹ̀ sí mi débi rè Ifakanyinsola aláṣàbí ò ní sunkún mọ́ láyé nítorí pé mo jẹ ìyà o mo ti jẹ̀yà sẹ́yìn ìyà tó yẹ káàrọ̀ ọmọdọ́mọ mi jẹ mo ti jẹ mọ́yà Ifakanyinsola aláṣàbí o gbogbo ìtòkù tó fẹ́ lò láyé ẹ̀ o àdùn ló máa máa rí ìdùnnú ló máa máa rí tí nǹkankan bá ń dùn mí lọ́kàn tí n bá dìde tí n bá gbá orí mi mú nǹkan yẹn ó máa wá sí ìmúṣẹ ni tó máa tùbà tó máa túṣẹ fún mi ṣe rí bẹ́ẹ̀ wá túṣẹ ń wò mí ẹ jẹ́ kí n fún yín láṣìírí kan àkọ́kọ́ náà kí kálukú lọ tún àníyàn ẹ̀ ṣe èrò ọkàn kálukú kí kálukú lọ túṣe má ro bí sọ́mọ́ la kejì má sọ pé ni tó ga kó wálẹ̀ má torí pé tí ẹ lè dá káyé àwọn ọmọ ẹ lè dá ó bá tẹnìkan jẹ́ tó bá tí máa ìdí ẹ plane tó dáa ní gbogbo nǹkan tó ro bí sọ́mọ́ la kejì tó ní kẹ́ni tó lo kókó má dé tó wá lo ìfẹ́ pẹ̀lú àwọn tó súnmọ́ ẹ àwọn ọ̀ràn ẹ àwọn tó wà aláàtúmọ̀ ẹ alábàágbé ẹ ibi tó máa ń dé sí mi sí kí n bá wọ mọ́tò mo máa ń fẹ́ pé ẹni tó bá jókòó tì mí kó please jèmi gangan lọ màmá ní ẹ má bínú ṣe wà òkè àkọ́kọ́ náà tó o bá ń practice nǹkan yìí oore kó tó òro kan á máa wọlé tó ẹ wá ibi tó òro kan ẹ̀sẹ̀ àti ibi tó òro kan wọ́n máa wá ẹ wá tún má wàá dìná ìran ẹ má torí religion kó wá dìná ìran ẹ ohun tọ́pọ̀lọpọ̀ fi ń jìyà nìyẹn ẹlòmíà náà ń ṣẹ̀sìn òun kàn wà lójú kan ni ó máa wà lójú kan nítorí pé àwọn aspect kan wà tó ṣe pé ìran ẹ o gbọ́dọ̀ praise ìran ẹ o gbọ́dọ̀ fìfẹ́ hàn ran ẹ o gbọ́dọ̀ ní àníyàn rẹ sí ran ẹ tí wọ́n bá sọ fún ẹ pé bó o bá ti rẹ́ lòmíì tí ò ń ṣe ẹni tó ń ṣèjọba yìí nítorí àwọn míì máa ń sọ lánàá kan wọ́n dẹ̀ ṣe ń sọ náà wọ́n wá kọ sínú àlùkùránì pé má ṣe bá aláìgbàgbọ́ má ṣe mú aláìgbàgbọ́ ní ọ̀rẹ́ ìmùlẹ̀ aláìgbàgbọ́ tí wọ́n ń sọ ẹni tí ò mọ Ọlọ́run tí ò mọ̀ pé Ọlọ́run bá ní ń pa ni tí ò mọ̀ pé òun ló ń jí ni tí ò mọ̀ pé òun ló ń ṣọlá tí ò mọ̀ pé òun ló ń ṣoyún tí ò mọ̀ pé òun ló ń ṣọmọ tí tó kàn wò ó pé ayé kan dá wà ní kò sí ohun tó ń jọ́ lọ́run òun láláìgbàgbọ́ àmọ́ ṣá ibi tẹ́yìn àfa wa bá wa tú sílé ní ó wá lágbára kìrìsìtẹ́nì aláìgbàgbọ́ ni inú yín náà nínú àwọn àfa ẹ̀ ń pera yín láláìgbàgbọ́ ibẹ̀ tí ẹ̀ lọ́rọ̀ yín tí ẹ̀ ní òtí ẹ̀ ti jẹ́ nǹkan sí mi nítorí gbà tẹ́ bá déta àfa Jackman wọn náà wọn ò lè bá wọn ẹlẹ́bọjà oníṣẹ̀ṣe jà káwọn jèrè wọn àbí káwọn win nítorí pé aspect nǹkan táwọn lè fi jà kò sí lọ́wọ́ gbogbo mùsùlùmí ẹnu àwọn òkò ọwọ́ ní ìjọ táwọn bá fẹ́ bá wọn jà ó tí jà yẹn táwọn lè rí jà ó ní pé kẹnu àwọn kò àfa Jackman with due respect sir ẹnu yín ò lè kò lè kò nítorí pé gbogbo yín lẹ mọ̀ òtítọ́ ọ̀pọ̀lọpọ̀ á máa pọ́nrọ́ léwé ẹnu yín ò lè kò nítorí pé kùránì tẹ́ gbé dání yẹn kò sí lẹ́yọ kan mọ́ with due respect sir Mr. Jackman Sheikh Jackman àfa Jackman Imam Jackman ẹnu yín ò lè kò láéláé nítorí pé ohun tó ń jẹ́ ní ẹnu kíkò àná nìyẹn ti ṣẹlẹ̀ ìgbà táwọn bàbá yẹn mú ẹ̀sìn wà tó ń sọ pé kùránì ẹyọ kan ni bọ̀gbà tí generation kan dé kùránì yẹn kálukú wá ń tu lóríṣiríṣi ohun tó bá gbọ́ lẹ́nu eléyìí kọ́ ló máa gbọ́ lẹ́nu eléyìí kó tó wá di pé network àbí internet ó wá bẹ̀rẹ̀ sí ní expose nǹkan fọ́pọ̀lọpọ̀ àkọ́kọ́ ná ọ̀rọ̀ tí àwọn àkànbí alọ́ba tí wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn kọ́ ló ń expose ọ̀pọ̀lọpọ̀ náà ti lọ gbá rìsáàṣì ṣé ọmọ tó lọ sí Libya tó lọ sí Arab country tó lọ ṣiṣẹ́ torí nǹkan tí àwọn tó nẹ̀sìn yẹn tó ń perform lọ́hùn ẹ máa wádìí ẹ máa sọ pé kó bẹ̀rẹ̀ in the name of religion láéláé sísítà mi kan pè mí níjọ́ kan ọmọ kékeré ní kọ́nà bá mi dà á lágbà ó ní àlàájá ó ní tó ń bá délé ó ní àkọ́kọ́ náà òun ọmọ ó ní ọ̀rọ̀ ohun tó ń jẹ́ religion máa dà ní òun àtàwọn ẹbí òun rú mo ní kí ló dé ẹ má ẹ̀kọ́ rí bí ó ní ó ní torí wọ́n gbé ẹ̀sìn lórí gan ó ní bọ̀ ibi tẹ́sìn yìí ti wá àwọn tó ní gan
ó ní nínú Ramadan wọn máa mu sìgá kiri báyìí níbi táwọn ti gbàwẹ̀ ní Nàìjíríà táwọn ti ní ọ̀sà ó ní brainwash yẹn lòun gbé dọ̀hùn ó ní bọ̀gbà tó ń wá níṣe sí wọn wá ọgbà ẹ̀dùn ọ̀nà ara ànábì ni ara àrán yìí ni Ọlọ́run ti yọ ànábì kí ló wá dé táwọn pípù yìí tí wọn ò mú ọ̀rọ̀ ànábì kókókó báwọn Yorùbá ṣe mú ó ní tóun bá ó ní àkọ́kọ́ náà òun ò kírun mọ́ òun ò kí mọ́ ó ní tóun bá wá padà délé téèyàn bá sọ̀rọ̀ religion fún òun tiẹ̀ máa jìnnà sẹ́bí pé òun ti ń dá ronú òun dẹ̀ ń dárò pé jẹ́ kóun ṣe àánú fọ́mọlà kejì jẹ́ kóun ṣe dáadáa sẹ́lẹ̀ yìí ó ní kí lóhun tó tún wá ju religion lọ mo ní religion láyé òun náà ni pé ṣe dáadáa sọ́mọlà kejì. Wàlékùn sálàm Mustapha Babátúndé o ẹ káàbọ̀ sórí ètò mo kí yín ó ti yé kí ló dé àti rí àfáà tó jáde tó sọ pé lárúbáwá sì ní gbogbo èdè tó dáa jù òun ni wọ́n lọ́lọ́run sáyìn jù báwo ló ti ṣe sọ̀rọ̀ yẹn èmi tiẹ̀ ń gbọmọ stress sókè ní péjọ àkọ́kọ́ náà èmi ò ní kẹ́nìbọ̀dì má ṣe religion tó bá wù Insta life láwà àmọ́ ṣá má ṣe religion débi pé o máa kórìíra àrán yẹn Ọlọ́run bá ló mọ ohun tó gbà lérò kó tó sọ pé kí gbogbo wa wà lẹ́yẹ ẹ̀yọ ẹ̀sìn àwọn tó tiẹ̀ ṣe wípé ẹ ṣé mo dúpẹ́ bàbá mi Mustapha àwọn tó ṣe wípé wọn ò tiẹ̀ ṣe wọn ò gbàgbọ́ ìṣẹ̀ṣe wọn nìkan ni wọ́n ń ṣe ẹ̀sìn ò fàjà láàrin wọn ṣe báwọn North Korea yẹn wọ́n program àwọn ọmọ wọn débi pé Kùránì ò gbọ́dọ̀ wọbẹ̀ ẹ̀yìn kiri kan gbọ́dọ̀ wọbẹ̀ yìí tó bá wọbẹ̀ o gbọ́dọ̀ lò nínú ilé ẹ̀ débi pé ò ní fi tọrẹ ráìsì èèyàn ìwọ tó o bá dẹ̀ fẹ́ ṣe Islam o gbọ́dọ̀ kúrò nílùú yẹn ni tó bá mọ̀ pé o bá fẹ́ ṣèsì yẹn pé kí gbogbo ayé rí tàbí o fẹ́ máa joyè ìdààmú àdúgbò kan wà á kúrò nínú ìlú yẹn ni àwọn kan náà wọ́n ń ṣe ní India táwọn Pakistan yà nínú wọn àwọn tó jẹ́ Pakistan yẹn Islam làwọn yẹn wọ́n yà lára àwọn India ni a máa ń wo fíìmù yẹn bí dáadáa ẹ wá wò ẹlẹ́bọ ẹ̀yin àfà àkọ́kọ́ náà máa ọ̀pọ̀lọpọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ máa ń mu kolos tàbí kẹ́ ẹ ti fagbó tàbí kẹ́ ẹ ti gbọ́jà kẹ́ ẹ tó dórí social media nítorí tẹ́lòmí ìbásọ ọmọ kan wà nínú wọn o ẹ̀yin àfà gidi mo kí yín o àfà mi kan wà wọ́n máa ń wérí báyìí wọ́n ní èjì mo gbé fún àfà yẹn àtàwọn bẹ́ẹ̀ láwọn ọmọ ọkọ Yorùbá wọ́n gbà lóríṣiríṣi bọ̀ àwọn míì wọ́n máa ń fa kolos wọ́n máa ń gbọ́jà kan tó wá sórí social media tẹ́ ẹ bá wá dé ẹ máa sọ pé ẹlẹ́bọ ìjẹ́ tí ẹ rí aláìsí pé ẹlẹ́bọ ní gbogbo wa ẹlẹ́bọ tẹ́ ẹ ń pariwo àwọn ẹlẹ́bọ náà ń bíùdì fóònù náà ń bíùdì mọ́tò náà ń ṣe nǹkan mèremère ẹ̀yin tẹ́ ẹ ṣẹbọ kí ni nǹkan tẹ́ ẹ ti bíùdì fún wa kí ni nǹkan tẹ́ ẹ ti gbé kalẹ̀ fún wa pé léyìí o àlàálì lélẹ̀ kì í ṣe haram ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ sí yàn á ti kọ́kọ́ wá nǹkan kan tó fẹ́ fi defend ọ̀rọ̀ yẹn pé tó bá ti ẹ̀bìrí màá sọ pé nǹkan báyìí mo ṣe ordinary shaving stick a lè produce ìṣáná a lè ṣe toothpick a lè ṣe bírò a lè ṣe wọn sì lé o wọn lè ṣe kí ló wá dé ẹlẹ́bọ ìgbà tí bàbá Ibrahim lánàá alayhi salatu wasalam tójú ọmọ pọ́n wọn àwọn àti ìyàwó Ajára bẹ́ẹ̀ ṣe ròyìn wọn fún wa tí ó dẹ̀ ṣàdéhùn pé tí Ọlọ́run bá fún un lọ́mọ òun á fi ọmọ òun fi rúbọ fún wọn lọ ṣe bẹ́ẹ̀ kà á fún wa bẹ́ẹ̀ kí ló wá dé tó ṣe pé gbogbo ọ̀rọ̀ tá a wá ń sọ́ọ̀sì ibi tẹ́ ẹ wá translate ẹ bó sí ọ̀tọ̀ ni mo ti ẹ̀tún ráwọn àfáà kan wọn láwọn gbé pèsè àwọn ń ṣe pèsè kan àwọn gbé tutù kan àmọ́ ṣá kìí ṣe bọ́ọ̀lù àwọn gbé kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n gba èdè yín lọ́wọ́ yín wọ́n wá turn upside down èyí náà wá fọpọlọ sí gbogbo owó tó bá ti ń dìnnà ìran yẹn gbogbo tó bá kójọ tó bá generate nínú ìran yẹn ó máa padà ṣàmọ́ ẹ lọ́wọ́ ó máa ṣàmálámálá ni nítorí pé èmi nífẹ̀ẹ́ ràn mí gan mo mọ̀ pé tí ò bá sí religion tí wọ́n gbé wọlé Yorùbá ni Yorùbá ò lè rí báyìí ilẹ̀ wa ò lè rí báyìí tí wọ́n bá kó wa pọ̀ ẹlẹ́bọ aṣẹbọ Islam aṣẹ Islam kìrìsìtẹ́nì aṣẹ kìrìsìtẹ́nì bọ̀ wọ́n lọ fún yẹn máa wà láàrin ara wa followers tí mo ní jù
tó jẹ́ ọmọ Yorùbá o àwọn tó ṣe Kristẹni pọ̀ oníṣẹ̀ṣe pọ̀ àwọn àfáà náà wọ́n wà ní àwọn follower mi àti fans mi. Bàbá mi kan wà sẹ̀lẹ̀ ni bàbá mi yìí tí wọ́n bá pè mí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà fún mi ṣé mi kì í sọ̀rọ̀ Kristẹni bẹ́ẹ̀ ni tí àfáà mi bá pè mí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà fún mi bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ mi tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìsúre fún mi ìṣẹ̀dá tó ń súre fún mi pọ̀ jù èyí tẹ́ ń bínú Ifakanyinsola lọ ayé fẹ́lẹ́ ó ní tí 80% ẹ̀dá láyé tí wọ́n bá ti fẹ́ràn mi èmi ti fi 20% tó kù kan máa mo ti fi 20% tó kù sílẹ̀ kan máa gbé mú lásán lásán mi ì lè sọ pé tí mo gbé dání kẹ́ ẹ gbà lọ́wọ́ mi bò ó lótìtọ́ máa mọ nǹkan tí mò ń sọ àtẹni tó jẹ́ DNA ilé Yorùbá ni kí là ń gbé tá à ń gbé àwa yé àwa tán ni kálukú máa lọ kí ni ohun tó ń fẹ́ sọ nípa tí ń pẹ́ ṣe ẹjọ́yè ìdààmú àdúgbò ẹjẹ̀rọ terrorist ẹjọ́yè tìmùtìmù kẹ́gbìdà sínú adáńtà má dánlé lọ́pọ̀lọpọ̀ àfáà mi lórí social media adáńtà má dánlé lọ́pọ̀lọpọ̀ yìí àfẹ̀sìnbojú a ní ìwàkiwà nínú lọ́pọ̀ nínú yín bàbá Jackman ẹnu yín ò lè kò with due respect sir ẹnu yín ò lè kò nítorí pé kí ni kónkó jabele ni ọ̀pọ̀lọpọ̀ gan ohun tó wà nínú Kùránì yẹn wọ́n kàn ń gbọ́ lóréfè ni wọ́n practice ẹ̀ ẹni tó tún wá practice àwọn yẹn sọ pé Kùránì ní kàn máa pa wọ́n ni ànábì ní kàn máa pààyàn ni àtọ́dún tí Kùránì dẹ̀ ti wà tèmi tí tán ti káwa tá a fi àléfì bàtà sakéwú àwọn bàbá màlímù náà máa ń pa àfáàǹgbà yẹn màlímù làwọn tó máa ń kọ́ wa ní kéwú màlímù náà máa ń pè wọ́n màlímù wọn ò ẹ́fà sọ fáwa pé ibì kan wà pànàbì nìkan pa wọ́n àti pé tó bá ṣe pé bẹ́ẹ̀ sì ṣe rí lánàá ló fi ń gbé bọ̀ generation tí ọ̀ṣà wà wá gbà lọ à lè gbà á nítorí Yorùbá a fẹ́ràn pé ká para wa bàbá kan jáde wọ́n ní tẹ́ ẹ bá rí àáfà tó lọ górí èèyàn àwọn oníṣẹ̀ṣe ló ní kán lọ gé wá àkọ́kọ́ náà kò sí èbú tẹ́ ẹ lè bù tẹ́ ẹ lè sọ pé oníṣẹ̀ṣe ṣe gbé ó ṣàwóṣe kò sí ìdá ẹ̀ tí bù rí ṣé àáfà tó jogún àkáǹtì babẹ̀ tó tún wá lọ gbà míì tó ń káàkiri gbogbo ayé tó ń lọ gbà ṣírí ṣòbó ògùn lẹ́ ń pè láṣírí ẹ sọ pé wọ́n ń wá ṣírí kiri inú àkáǹtì babẹ̀ tó jogún o wọ́n sọ fún pé bá kánjú wọ́lá o lè ṣe ọṣẹ àánú o lè ṣe kápọ̀ tá má ka ẹ o lè ṣe this o lè ṣe that àwọn wá rí pé ohun tó wà ń bẹ̀ kò quality tó wọ́n wá káàkiri gbogbo ayé wọ́n lọ kó àwọn oògùn jọ oògùn owó ọṣẹ bisabisa ọṣẹ àwúre kò dẹ̀ sẹ́ni tó fẹ́ lo ọṣẹ àwúre láyé tán bá sọ pé oṣó lè warawara páàtì èèyàn wà nù ẹ̀ tán bá ti sọ fún ẹ pé oṣó lẹ̀ warawara ìmí náà wà tó máa jẹ́ warawara tí ò ní sí páàtì èèyàn nù ẹ o àmọ́ ṣáta ẹ bá ti rí àwọn tán bá ti ń ṣe yẹn tètè rí wọn níbo là ń lọ tá àbọ̀kọ̀ ṣé babaláwo ló sọ pé ẹ máa lọ gé páàtì èèyàn ẹ̀yin bàbá yẹn tẹ́ ẹ̀ bá mọ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ ẹ máa jókòó jẹ́ Ọlọ́run nítorí gbogbo nǹkan tẹ́ ẹ máa ń sọ gan kò sandwell létí àwọn ọmọ ọkọ mọ́ Ọlọ́run kò sandwell bàbá kan náà bọ́ta recently wọ́n sọ fún wa pé yẹn tàbá tí àdá 100 wọn lè gbà tán you play your generation to generation you are playing your generation ni okay tàbá tí àdá 100 ó ṣiṣẹ́ ẹ ti ẹ̀ fi produce nǹkan fún wa a sọ pé kẹ́ ẹ máa sọ pé ẹ nágbára àná mọ̀mọ́ sàásálà wọ́n dẹ̀ lọ bá ń jọ́ kan wọ́n ní ta la lágbára gbogbo wọn sọ pé ẹni tó bá lè ṣe dis tó bá ṣe báyìí ó nẹ́ni tó rí nǹkan ìbínú tó pa á mọ́ra òun la lágbára ṣẹ́yìn wá pàbínú mọ́ra ẹ̀yìn pàbínú mọ́ra ẹ̀yin lẹ́ni pé kéèyàn ṣẹ̀yìn kẹ́ má dáríjì ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń para yín torí ìmáàmù ẹ̀ ń para yín nítorí oyè àríyé ẹ̀ ń para yín nítorí owó òde olókù ẹ̀ ń para yín nítorí owó òde ìyàwó kílókílà wá ń fà Olódùmarè ò lè fẹ̀mí tèmi sí yín lọ́wọ́ o nítorí pé òtítọ́ ni mo gbé dání ẹni bá dẹ̀ ti gbójúlé Olódùmarè mímí kankan ò ní mí níbú mi nírò mi mo gbára lọ́ba tó ní mí ọba tó ń ná níṣẹ́ bá ní débẹ̀ ni
mo dẹ̀ gbára lé ohun tó ń jẹ́ agbára inú mi, mo gbà fún agbára inú mi o, mo gbà fún pín mi, mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ibi tí mo ti yàn pín mi ọ̀tọ̀ ni, mi níbi tí mo kù sí o. Kí là ń gbé tá à ń gbé? Tẹ́ ẹ bá sọ̀rọ̀ kan lẹ́yìn tó bá tún dọ̀la ẹ̀ tún sọ mí, ẹ mọ̀ pé nǹkan yẹn gan kò jẹ́ kí òótọ́ kárò òótọ́ gan nínú gbogbo tẹ́ ẹ gbé dání. Àmọ́ Ifakanyinsola ti mọ̀ ó tó ti pẹ́, mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ìgbà 2020 tí mo dé orí social media yìí kò sí ohun tẹ́ ẹ fojú mi rí, ìgbà yẹn náà l'Olódùmarè ń jẹ́ kí n máa mọ̀ ó tó. Ẹ pè mí lẹ́lẹ́bọ, ẹ pè mí lóríṣiríṣi, kò sí ohun tẹ́ ẹ pè mí. Ṣé ẹ rí pórúkọ yẹn mo tún fi kún aka Ẹbọgbèmí 1. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè o. Ifá dẹ̀ lélẹ́yìí sáyẹ̀nsì ni Ifá. Sheikh Labeeb ti bọ́ta, wọ́n ní àfáà kan challenge pé àfáà tí ò bá ṣẹ́fá ó bọ́ta kó sọ. Sheikh Labeeb bọ́ta pé àwọn ò ṣẹ́fá, wọ́n dẹ̀ ní ẹnìyẹn rí sọ pé ká má bu ẹnìyẹn rí sọ. Àkọ́kọ́ náà Jésù ti ní gbogbo ẹni tí pọ̀ lọ́nà kan ní máa rí ìjọba ọ̀run wọ̀, ṣẹ́ríjọ́ gbangba máa dẹkùn tí kedere máa bẹ̀ẹ́ wò. Ẹ mọ̀ pé kú máa ń táṣìírí gan. Tẹ́ ẹ bá bu àṣírí yẹn, táwọn ọmọ bá bu àṣírí yẹn, ọ̀nà àrà l'Olódùmarè máa fi tú jáde, ọ̀nà àrà ló máa fi tú jáde. Gbogbo ohun tó ṣe pé ewé egbò ẹ ṣe gbá ẹ ṣàwo ẹ ṣe pẹ́pẹ́ fúrú, a sọ pé ẹ ṣe ṣe, ẹ wá dé èèyàn tán, ẹ wá ń jẹ́ kó yé wa pé o gbogbo nǹkan yẹn ò sí mọ́. Dájúdájú gbogbo ohun tẹ́ ẹ fi kójọ kò ní sí mọ́ nínú ayé tiyín náà láṣẹ Elédùmarè. Ìwọ tó bá sọ pé o ò ṣoògùn rí, o ṣe gbárí, o mọ ohun táwọn bàbá tiẹ̀ ti ṣe fún ẹ nígbò kéré. Àwọn bàbá ti tiẹ̀ tó ṣe pé inú ìṣẹ̀ṣe, o mọ ohun tí wọ́n ti ṣe fún ẹ lánàá. Ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tó ṣe pé wọ́n bá sọ pé àjẹsára tí wọ́n lè sí gbẹ́rẹ́fẹ́ lòmíì á sì máa ṣiṣẹ́ rẹpẹtẹ. Ẹlòmíì àti jẹ nǹkan kan tó yẹ pé á wà nínú ẹ̀jẹ̀, ṣe ló yẹ kẹ́ ọkọ lọ flush ẹ̀jẹ̀ yín dànù tẹ́ bá sọ pé ẹ lo nǹkan kan. Tẹ́ bá wá dìkẹ́tì pé lánàá gbogbo yín dẹ̀ mọ̀ pé àwọn bàbá yín ṣe nǹkan fún yín, ẹ mọ̀. Ó yẹ kẹ́ ẹ wá sọ pé nítorí pé mo gba religion ohun tí wọ́n ti ṣe fún mi lágbára lánàá, tí wọ́n ti fi protect ẹ lánàá, tán ti tọwọ́ tó fi mú ẹ, tí wọ́n ò fi pa ẹ jẹ nínú ilé, tó kí nǹkan yẹn t'Olódùmarè dáàbò ẹ̀bù ẹ. Ó wá yẹ kó kọ́kọ́ jẹ́ kán lọ flush ẹ̀jẹ̀ dànù náà, kó wá sọ pé òkè nítorí pé o ti gba ẹ̀sìn mi o ti dàtún bí o. Ẹni tí orí ò wá pé nínú wọn, inú àwọn tó tẹ̀lé yín, àwọn náà máa ṣe fúlenge àná kan tí wọ́n bá ń sọ pé kò ṣẹbọ kò sóògùn kò sí gbá kò sáwò kò sí kòkò. Ihun tó ń bá mi gbé a máa sọ fún mi pé àwọn tó ń wo yìí, àkọ́kọ́ náà wọ́n ti fẹ́ẹ̀ tó generation kan tí wọ́n bá dẹ̀ tó yẹn, wọ́n á ti tó mídùn nǹkan tá à ń sọ yìí, wọ́n á ti tó nàjì nǹkan tá à ń sọ yìí. Àwọn bàbá tó bí wọn lánàá ó máa ní ohun tí wọ́n lò fún wọn, gẹ́gẹ́ bí bàbá tiwa náà ṣe protect wa ní kékeré. Tẹ́nìkan bá wá sọ pé bá pò ń gbọ́ lọ́hùn, ẹ̀ máa ṣe wérewère bí ọmọ ò bá kú lọ́wọ́ adití. Àwọn tẹ́ ẹ fi ń kó bá pọ̀, àwọn tẹ́ ẹ fi ń kó bá pọ̀. Ẹ jẹ́ kí kálukú wà nílé ni, ẹ jẹ́ ká lò fẹ́, ìfẹ́ la need.